àti nǹkan dáhùn omi jẹ́ àbá mi. Ọlọ́run ọba ọ̀rẹ́ pàṣẹ rẹ̀ ó dá oríṣiríṣi àwọn nǹkan tá lórí àti nǹkan dáhùn omi jẹ́ àbá mi. Ọlọ́run ọba kábíyèsí ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ó dá oríṣiríṣi àwọn nǹkan tá lè rí àti nǹkan táwọn òbí jẹ́ àgbà mi. Ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ pàṣẹ rẹ̀ ó dá oríṣiríṣi àwọn nǹkan tá lè rí àti nǹkan táwọn òbí jẹ́ àgbà mi. Wọ́n tún ṣẹ̀dá wa tí kò wọ́n lè máa láìpẹ́ wá láwùjọ ìjà pẹ̀lá rẹ̀ ẹ̀mí wa gbọ́dọ̀ kíkú ká ẹ̀ṣẹ̀ òdodo. Wọ́n lọ́wọ́ òkàlẹ̀ rádùúgbà lọ́jọ́ ńlá. Ọba mo ní kábíyèsí ọlọ́run tó dákú ṣùgbọ́n tí ó ní kú. Kábíyèsí ọlọ́run tó dáyé pẹ̀lú òun ó ti dákú. Kábíyèsí ọlọ́run tó dáyé pẹ̀lú òun gbọ́dọ̀ mẹ́fà pérépérépéré. Ìgbà tó dálẹ̀ lẹ̀ tán ó dá wa èèyàn sórí ẹ̀ ó dá màrin ká pẹ́yọ́. Ṣùgbọ́n ká má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ dára lásán. Ó tó dá sáyé fún aláàjò kò ṣáájú wípé káwájọ sì fọ́lọ́run láyé. Ìgbà tó dá sílẹ̀ tán ó yà àwọn àsìkò kọ́lẹ̀ fẹ́ni kọ́kọ́ wá wípé tá a bá ti gbélé ayé ọjọ́ kan wá ẹjọ́ kan bá rẹ̀ tó dá máa kúrò nílé ayé. Olójẹ́ kọ́lọ́mọ bá ó ṣe ṣáàkú àṣàrà ìlú ló pààyàn. Mo fi ní kábíyèsí ọlọ́run ló dákú ṣùgbọ́n tí ó ní kú ó tún ṣẹ̀dá wa òun tí kò ẹ̀dẹ̀ mọ́mọ́ ọlọ́jọ́ àìpa wà láàrùn ìjà pẹ̀lá rẹ̀ ẹ̀mí wa gbógun kíkún káṣẹ òdodo wọ́n wà lọ́wọ́ òkàlẹ̀ lágùn pẹ̀lọ́jọ́ ńlá. Lágbọ́ bó láyà kó ṣe ìgbà tó bá rántí kú òkú sótọ́ lópò. Bàbá màmá mo tó máa bá tọmọ lọ́mọ jẹ́. Àǹtí mo dá o tí o mọ ju wa ìka lọ. Bó bá láyà kó ṣe ìgbà tó bá rántí kú gbà kó sótọ́. Mo fẹ́ kó mọ̀ pé ilé ayé ta ìkó ló bí o bá ìbọn o kò dẹ̀ tọ́ lọ gẹ́gẹ́ bí òréré. Ilé ayé ta do your best ni àní do your best ni o àní to rest fáwọn tó bá kú lẹ́yìn tó tún máa ma ṣayé. Ó láṣẹ ní káwọn ààrẹ gbogbo dùgbò àkú torí tá a bá ṣe sílẹ̀ láyé máa ní. Àní kábíyèsí ọlọ́run ló dákú ṣùgbọ́n tí ó ní kú ó tún ṣẹ̀dá ọ̀tún ní àwọn ọ̀rẹ́ mọ́mọ́mọ́. Àìpá aláàrùn ìjà pẹ̀lá rẹ̀ ẹ̀mí wa gbogbo kíkún káṣẹ òdodo wọ́n wà lọ́wọ́ ìbàlẹ̀ àdúgbò lọ́jọ́ ńlá. Torí àtàkàwòrán kan bẹ́ẹ̀ lọ́rọ̀ kú sórí. Bó ṣàlọ́ṣàlọ́ kí kò máa ṣe ṣọ̀dọ̀. Ó jẹ́ pé kú lè ṣe òun lábẹ́ tó ṣe. Kò ní bó tásìkò kí kò máa ṣe tẹ̀lé ìjọra. Kò ní bó tásìkò kí kò máa ṣe tẹ̀lé tó wá. Ẹlòmíràn fẹ́ kú wọ́n lọ́jọ́ mẹ́kún ní ayé nù. Ó wá mú fọ́nrán òwú kan, ó fi so dókọ́, ó lè kó fẹ́ kú ọjọ́ tí kú dé. Àbí odó ẹ̀dùnkú ká mọ́ odó jábọ́ pì. Kò sẹ́ni tó máa escape ikú, gbogbo ala máa kú. Senior private kúlù nọ́ọ̀sì ń sáyé kọ́tùlì mọ̀ tí gbogbo ẹ̀mí pátá ló máa tọ́ kú ó lọ́jọ́ kan. Tó bá lẹ́gbẹ̀rún ọdún nílé ayé yìí o, tó tún bẹ lọ́hùn pẹ́gbẹ̀rún kan ó tó. Pé kó jọ̀wọ́ kó fún ẹni méjì sí wà lábúdà mi yáwó mi tẹ̀sí rí láti kábúrì. Kò sí àní lọ́jọ́ kan dẹ̀ ló máa kú. Ó máa pààyàn, ó máa fọ́rú. Àṣírí ọ̀rọ̀.
kò sí àní-àní lọ́jọ́ kan dẹ̀ ló máa kú. Kò sí àní-àní lọ́jọ́ kan dẹ̀ ló máa kú. Kò sí àní-àní lọ́jọ́ kan dẹ̀ ló máa kú. Kò sí àní-àní lọ́jọ́ kan dẹ̀ ló máa kú. Ẹnu ọ̀nà kan ní ikú tó fẹ́ tó gbà rẹpẹtẹ. Ọmọ ẹ̀dá dàmọ́ pátápátá ló máa gbàbẹ̀ wọlé. Ẹnu ọ̀nà kan ní ikú tó fẹ́ tó gbà rẹpẹtẹ. Ọmọ ẹ̀dá dàmọ́ pátá ló máa gbàbẹ̀ wọlé. Ẹnu ọ̀nà kan ní kú, ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbà ẹ̀wẹ̀ pẹ́tẹ́. Ọmọ ẹ̀dá dáhùn pátá ló máa gbàbẹ̀ wọlé. Ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbà ẹ̀wẹ̀ pẹ́tẹ́. Ọmọ ẹ̀dá dáhùn pátá ló máa gbàbẹ̀ wọlé. Ọ̀dájú, ikú jàyọ̀, ikú ṣèkà. Àròkọ Ọlọ́run ọba ògbàdá ní ìwọ̀nyí. Orin kí n tó má ṣe eré mi ìgbà rẹ ni mo ṣe. Ẹ jẹ́ gbọ́rọ̀. Ọlọ́run bàbá àkọ́kọ́ alẹ́ awẹ́nu alẹ́ àkírù azọ inú libátìrù láìsàn òyìnbó tààrà ọlọ́mọba. Ọlọ́run bá yìí láyé. Ọba àkọ́kọ́ ọba ìgbẹ̀yìn, ọba tó pamọ́, ọba tó tún ọ̀, tójú gbogbo ò lè rí. Ọlọ́run bá padà lẹ́yìn rẹ̀. Obìnrin nílé ẹ lọ, gẹ́gẹ́ bí ṣe máa ń ṣe látẹ̀yìnwá Adékúnlé senior prefect. Bí ṣe máa ń ṣe látẹ̀yìnwá Adékúnlé Mr. Perfect. Gbogbo eré tí máa ń ṣe láyé kí n tó bẹ̀rẹ̀ Adékúnlé máa ń fi lọ́lọ́run ọba lọ́wọ́. Èyí tí mò ń ṣe lọ́wọ́ sátì mo tún fi ní ẹ lọ. Èyí tó kù lérè bàbẹ̀ tí máa ṣe òwò ọlọ́mọ fi ní ẹ lọ. Ó pọ̀. Èyí tí mò ń ṣe lọ́wọ́ lè ní ọlọ́mọ báyìí láyé. Má jẹ́ kó jẹ́ àṣemọ́. Ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ láyé pẹ̀lú àlùbáríkà rẹ̀ pẹ̀tẹ́ àmì. Ìbú jàyọ̀, ọ̀dájú, ìbú pààyọ̀, ìbú ṣèkà. Ọ̀rọ̀ ọba ti fi ẹ́ bẹ̀rẹ̀ báyìí. Máa bá wọn lọ, Adékúnlé senior prefect, tá a bá tún ṣe tán, tún máa bá wọn lọ. Gbogbo ìgbésẹ̀ tá a máa gbé láyé sátírà mọ́ni máa padà o. Bó ti fi ní ẹ lọ, ìbá gbogbo àfáà pátá. Àníwúlá bọ́ wàrà sátúnyà bí ayé. Gbogbo àfáà mo ṣe gbà ọ́. Gbogbo ẹ̀yin pásítọ̀ pátápátá ọ̀rìn ìgbà yín. Ìbá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé Oòduà tiwantiwa. Ìbẹ̀yìn yá mi ò mọ̀ pàkí ọ̀làkì. Ẹ̀yin arúgbàṣọ má balẹ̀ ẹ̀yin àtàpájò rí. Ẹ jẹ́ gbọ́rọ̀. Ẹ̀yin àtẹ̀dọ́jọ́ kan, ẹ̀yin àti fún jòrò ọ̀gáláńtà, ẹ̀yin àjẹ̀dù èèyàn mọ́bì. Ọmọ yìí mo jẹ́ bàbẹ̀ torí ọlọ́mọ ẹjọ́ dé ènìyàn mi ò mú fún mi bàbẹ̀.
arúgbó ẹ̀yin àmì àgbà lẹ́yẹlẹ́yẹ làbẹ́yẹlé. Ẹ jẹ́ kéré ní yẹmí ju bí mo ṣe rò, ẹ jẹ́ kó yẹmí ju bí mo ṣe rò lọ. Èyí náà is 24 of February 2024. Inú hope látún wáyé òun mú fún. Eré ìnáwó kúlà wá ṣeré ní Adékúnlé. Ìrántí màmá wa alájà Síkírátù Adédàpọ̀ tó kú. Ìyá lákòóbọ̀ wọ́n ló ń bá foríjì wọn bá délẹ̀ fẹ́ẹ́. Òkú ìyá alákòóbọ̀ ṣáná wá ṣe lé ní ọdún 24 February 2024 wà ní lábísí ní ọdún mẹ́ta ọmọ bá orin. Ó gba àwọn ọmọ náà kú ẹ̀ ní àwọn náà gbé mi wá sí mi. Látòrí olórí ẹ̀mí Mrs. Rihanat Yankano, màmá mi sábà bá bẹ̀rẹ̀ láàbẹ̀ eléré ńlá. Àwọn pẹ̀lú bàbá mi olóyè Muhammed Ọmọdédàpọ̀ balẹ̀ kábẹ́ntà mi ò ṣe gan bàbá bàbẹ́t. Àwọn pẹ̀lú Mr. Kọ́yìndé Adédàpọ̀ pẹ̀lú Mrs. Bilikisu Ọmọdédàpọ̀ pẹ̀lú Mr. Yinusa Ọmọdédàpọ̀ pẹ̀lú Mrs. Adijatu Ọmọdédàpọ̀ àwọn pẹ̀lú Mr. Muiwa Ọmọdédàpọ̀ àwọn ọmọ lóòkù nìyẹn. Wọ́n ní kí n bá òkì gbogbo ìyàwó balẹ̀ pátápátá. Ìyàwó bàbá mi olóyè Muhammed bàbá mi látòrí màmá mi Mrs. Simiatu mi. Àwọn pẹ̀lú mọ́mí mi alájà Fátímọ́tà yóò ṣe kan màmá lọ́sọ. Màmá Alímọ́tò bá ti mọ̀ mí. Òyìnbó àlọ́sọ alájà yóò ṣeun èèyàn Mr. Bàbẹ̀rẹ̀ ọ̀gá adé tó kúnlẹ̀. Wọ́n ní kí n túbọ̀ kí àwọn ọmọ ọmọ látòrí Hasan Alasan wíyí kalẹ̀ níbẹ̀ èèyàn ṣe kan Hasan bá ń tọ́jú ìyá mìíràn. Máàlì mọ́tò yóò ṣe kan bàbá mìíràn. Aya méje méje èèyàn mi dáadáa. Orin mọ̀ kí ọlọ́rọ̀ ajé tó jẹ Kàsímù tó ń taṣọ. Àbúrò bàbá Kàsímù aláṣọ. Ó pẹ̀lú Sulaiman ṣeun. Ó pẹ̀lú Yusuf ṣeun. Ó pẹ̀lú Suliat. Àwọn ọmọ ọmọ òkú nìyẹn. Ẹ̀yin náà wá dàgbà láyà. Ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbà rẹpẹtẹ ọmọ ẹ̀dá dáhùn pátá ló máa gbà bẹ̀ wọlé. Ẹnu ọ̀nà kan ní kú tó fẹ́ tó gbà rẹpẹtẹ ọmọ ẹ̀dá dáhùn pátá ló máa gbà bẹ̀ wọlé. Ọ̀dájú ìlú ṣètò ìlú jẹ̀yọ̀. Àròbọ wá sí hàn lórí wa Àlàbí Adékúnlé ìṣèkà kọ̀kọ́rin ṣáá. Wá sí wọn lórí wa Àlàbí Adékúnlé kì í ṣe ká kọ̀kọ́rin ṣá. Ọmọ ẹ̀ dáadáa wọn sún mi ẹ̀yà mi létí inú. Ṣẹ̀rí gbèsè ní ikú kò yẹ ẹnìkan sílẹ̀ sí sọ́ni. Kúlù nọ́ọ̀sìn sáyíká tún lè mọ̀ ọ́tì. Gbogbo wa la máa kú ẹnìkan ò ní kú ikú gangan máa kú.
ẹ̀dọ̀nà kan ní kú. Ẹ̀mí máa ló máa bá bẹ̀ wọlé. Kábíyèsí ọlọ́run ló dákú ṣùgbọ́n tí ó ní kú tó tún ṣẹ̀dá àti fún àwọn ẹ̀dẹ̀ máa pa. Àìpa wàhálà òjà pẹ̀lá yé. Kẹ̀mí wa gbógun kíkú káṣẹ òdodo. Wọ́n wà lọ́wọ́ òkàlẹ̀ ìranù kan lọ́jọ́ lọ́jọ́. Kábíyèsí ọlọ́run tó dákú ṣùgbọ́n tí ó ní kú ó tún ṣẹ̀dá tí kọ́ àwọn ẹ̀dẹ̀ máa pa ọjí. Àìpa wàhálà òjà pẹ̀lá yé. Kẹ̀mí wa gbógun kíkú káṣẹ òdodo. Wọ́n wà lọ́wọ́ òkàlẹ̀ ìranù kan lọ́jọ́ lọ́jọ́. Àròkọ ṣe rọjọ́ láti mò ń sọ òun lọ́jọ́ ìgbéhùn ìlú. Ó tọ̀ ẹ̀jẹ̀ gbọ́rọ̀. Kiyamati láàmọ́lù wàlá dùn wàlá abúká wàlá umin wàlá nasabun. Adékúnlé lọ́jọ́ máa gbé òǹdé o. Láàmọ́lù olówó ni mí nígbà mo wà láyé kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Wàlá dùn ọmọ mi pírẹ́sídẹ̀ntì ni nígbà tó ń bẹ láyé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Wàlá abúká wàlá umin wàlá nasabun. Ọlọ́run bàbá mi nígbà tá à ń bẹ láyé ó lẹ́nu gan èèyàn tó gbajúmọ̀ ni kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìyá mi kíní kan bákan ló ṣe jẹ́ nígbà tá a wà láyé kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Mo ní fámìlì kan nígbà tá a wà láyé olórí ni aṣíwájú ni kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ tó bá ṣe bá fẹ́ ló máa tọ̀ ẹlẹ́yìn lọ́jọ́ yẹn. Ó ń ṣe ní wọ́n la ṣe ní ká gbáyé hùwà rẹ̀ kó tó di bá kú wàhálà bí bá fẹ́ ẹ̀ẹ́dọ́mọ bá rí. Mo ní kábíyèsí ọlọ́run tó dákú ṣùgbọ́n tí ó ní kú ó tún ṣẹ̀dá àti gbọ́ òun ẹ̀dẹ̀ máa pa. Báyìí pa wàhálà òjà pẹ̀lá yé. Kẹ̀mí wa gbógun kíkú káṣẹ òdodo. Wọ́n wà lọ́wọ́ òkàlẹ̀ ìranù kan lọ́jọ́ náà. Àwọn ọmọ ìgbà tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé o tọ́lọ́jọ́ lè dé. Ìgbà tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé o tọ́lọ́jọ́ lè dé. Àwọn ọmọ ìgbà tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé o tọ́lọ́jọ́ lè dé. Ìgbà tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé o tọ́lọ́jọ́ lè dé. Àwọn ọmọ ìgbà tọ́lọ́jọ́ lè dé láṣẹ ní ká ṣe jẹ́jẹ́ kágbá ẹsẹ̀ tó tọ́ kágbá ẹsẹ̀ tó dá síwájú kọ́lọ́jọ́ tó dé. Àwọn ìgbà tọ́lọ́jọ́ lè dé. Ìgbà tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé. Báwo mọ̀ gbà tọ́lọ́jọ́ lè dé láṣẹ ní ká ṣe jẹ́jẹ́ kágbá ẹsẹ̀ tó tọ́ kágbá ẹsẹ̀ tó dá síwájú kọ́lọ́jọ́ tó dé. Àwọn ìgbà tọ́lọ́jọ́ lè dé. Ìgbà tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé tọ́lọ́jọ́ lè dé. Lórí mi mú farabi agbada dùtì àbètè padà lùjọ́nù nínú orin ló bára kì í kéde ìdè aṣọ ti bàtà tí mú bá orin ni tí bá kọrin káyì máa ti ìjìnlẹ̀ ni tí bá pẹ̀lẹ́ káyì máa ti ṣáṣá ni tí bá máa dáṣà máa dá tí wọ́n ọmọ bá ìṣẹ́jú ṣẹlẹ̀ ẹ máa wulẹ̀ fi wéra wọn ìbáyàtọ̀ sẹ́pọ̀ orin mú òjò lọ. Èmi mú bá mi ká bàtà kì í wà. Àbètè bàtà lùjọ́nù nínú orin gbogbo ara kì í kéde. Aṣọ ti bàtà tí mo mú bá orin ni. Tí bá kọrin káyì máa ti ìjìnlẹ̀ ní. Ọmọ bá rí. Tí bá pèrè káyì máa ti ìjájọ́ ní. Tí bá máa dáṣà máa dá tí ìrún darí. Ìṣẹ́jú sẹ́lọ̀ ẹ máa wulẹ̀ bí wíwá. Ìgbà yàtọ̀ sẹ́pọ̀ orí mú òjò lọ. Gbogbo joy, èmi mú bára mi ká bàtà bìtì.
Àkìtì bàtà àlùjọ̀nù nínú orí gbogbo ara kì í gédè. Alájà. Aṣọ ti bàtà tí mú mú bá orin ní. Tí bá kọrin káì máa tù. Alájà. Tí bá péde káì máa tù jájá ni. Tí bá máa dáṣà máa dá sí ìrànwọ́ darí. Ìṣẹ́jú ṣẹlẹ̀ rẹ̀ máa wulẹ̀ kí wé àwọn ìbáyàtọ̀ sẹ̀gbọ́n orí wúwo. Àròkọ gbogbo join ladies club wọ́n jó pẹ̀lú alájà Fatima táwọn àmọ́ mi látòrí olórí ẹgbẹ́ òfin sísítọ́lì. Alájà Fatima àdáńsà ẹgbẹ́ ayatollah lábà sówó Yétúndé Florence nù èèyàn Mr. Báfẹ́ gbọ́ ọ̀rẹ́kọrin tọ́jú igbákejì olórí Mrs. Aliu Yesho èèyàn Mr. Báfẹ́ ló ṣe gan Mrs. Aliu èèyàn sì ni ọbí mẹ́ẹ̀ kọrin. Ẹ̀tọ́jú akápò ẹgbẹ́ Mr. Aliu Yesho aya òjì bára ní kòwé ìhàlì mi thank you very much èèyàn Mr. Báfẹ́ làbẹ́ Adétọ́kúnlé. Bá ń tọ́jú akápò ẹgbẹ́ Mrs. Alade ní gbogbo èyí ṣeun. Mrs. Alade náà bá fẹ́ tó ṣeun. Bá ń tọ́jú akọ̀wé ẹgbẹ́ Mrs. Adékúnlé o. Èèyàn Mr. Bàfẹ́ Làbẹ́ Adékúnlé Mama Mují ìbò ṣe gan ni. Akọ̀wé tú ẹlẹ́sìn mẹ́ta. Ó ṣe mo dúpẹ́ èèyàn Mr. Bàfẹ́ ẹlẹ́sìn mẹ́ta. Ó tọ́jú Bàfẹ́ tó ti gbẹ́gbẹ́ ẹlẹ́sìn mẹ́ta náà nù. Ẹ̀tọ́jú Adéníran ọlọ́pàá ẹgbẹ́ pẹ̀lú Wàsíù igbákejì ọlọ́pàá Mr. Adéníran pẹ̀lú Mrs. Wàsíù yóò ṣe gan àwọn ọlọ́pàá ẹgbẹ́. Ẹ̀tọ́jú Mrs. Túbọ̀ Òṣùwọ̀n máa jẹ́ kó bá jẹ́ ẹgbẹ́ èèyàn Mr. Dọ́ọ̀ẹ́ kọrinkọrin Ọlátúnwọ̀ Òṣùwọ̀n gan ni máa jẹ́ kó bá jẹ́ nínú ẹgbẹ́ náà ò ní máa jẹ lẹ́lẹ́. Ẹ̀tọ́jú Mrs. Wàsíù tú mẹ́mbà ẹgbẹ́ èèyàn Mr. Báfẹ́ tẹ̀sán. Ẹ̀tọ́jú Mrs. Kàmọ́ aṣíwọ́ ẹgbẹ́ ìyá Kàmọ́ tí bá yé ṣeun aṣíwọ́ ẹgbẹ́ àyà Kàmọ́ ò ṣe èèyàn Mr. Báfẹ́ tẹ̀sán wọn ni ó pọ̀ èèyàn Báfẹ́ tẹ̀sán wọn ni àyà Kàmọ́ olólùfẹ́ Báfẹ́ sí èèyàn kíkọ́ bísí kò ṣùgbọ́n ó bá wọn. Mrs. Adams mẹ́mbà ẹgbẹ́ ni wọ́n wẹ̀ yóò ṣe gan Mrs. Adams ó ná alájà Fatima Mrs. Adams èèyàn Mr. Báfẹ́ kọrinkọrin. Aya Adams ó ṣe. Ẹ̀tọ́jú Mrs. Adeleke mẹ́mbà ẹgbẹ́ ìyá Mují ìbò ṣeun Mrs. Adeleke yóò ṣeun èèyàn Mr. Báfẹ́ tó ṣe wọ́n yẹn Mrs. Adeleke yóò ṣeun. Ẹ bá ń tọ́jú Mrs. Sotayo mẹ́mbà nínú ẹgbẹ́ Sotayo yóò kárí ẹgbẹ́ dáadáa ní. Lónìí mi mú fara mi ká pátá fìdí. Àpètí pátá àlùjọ̀nù nínú orí gbogbo ara kì í gédè mi. Aṣọ ti bàtà tí mú mú bá orin ní. Tí bá kọrin káì máa ti tirẹ̀ ní. Tí bá péde káì máa ti jájá ní. Tí bá máa dáṣà máa dá tí wọn ò darí. Ìṣẹ́jú ṣẹlẹ̀ mi máa wulẹ̀ fi wé rárá wọn. Ìbáyàtọ̀ sẹ̀gbọ́n orí wúwo lórí lọ. Ọmọ tí bá kọrin bí ẹ̀rẹ́ ọ̀gbọ́n ẹ̀yà bá fi lè bẹ́ẹ̀. Ẹnu ìdádúgbò táwọn ẹgbà ń yé alájà ní ọba jọ mi gẹ́gẹ́ bí ẹlẹ́pọ̀ kọ̀ọ̀kan ló fẹ́ pọ̀ sílẹ̀ nítorí ìbẹ̀lẹ̀ máa ṣe máa. Alájà Fatima ta ló ń jó pẹ̀lú gbogbo ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ tí ò ní máa jẹlẹ lẹ́rú. Gbogbo ẹgbẹ́ káfíńtà pátápátá ẹ̀kú kalẹ̀ fún gbogbo olé ní mòókì. Látòrí igbákejì báyẹn káfíńtà bàbá mi gbogbo olé mòókì ẹgbẹ́ náà ò ní máa jẹlẹ lẹ́rú. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tó bẹ̀ níbi gbogbo olé láàkí pátápátá. Ẹgbẹ́ ọkùnrin, ẹgbẹ́ obìnrin, ẹgbẹ́ ọmọdé, ẹgbẹ́ àgbà, gbogbo olé láàkí. Adékúnlé sì ni omi fẹ́ bàbá láti hù. Ọmọ tí bá ń kọrin bí ẹlẹ́gbọ̀n kò ẹ̀yà bá fi lè bẹ́. Ẹ̀rù àlejò táwọn ẹgbẹ́ gbàjọ́. Ìwọ̀n gbàjọ́ mi gẹ́gẹ́ bí ẹlẹ́gbọ̀n kò fẹ́ pọ̀ sílẹ̀ nítorí olè máa ṣe bá. Fúnfú tó fẹ́ pọ̀ sílẹ̀ nítorí ìkọlẹ̀ máa sí bá. Tó fẹ́ pọ̀ sílẹ̀ nítorí ìkọlẹ̀ máa sí bá. Làwọn ọ̀jẹ̀ kó pé ènìyàn tó lọ.
ọmọ tí bá kọrin gẹ́gẹ́ bí ẹlẹ́gbọ̀n tí bá kọrin bí ẹlẹ́gbọ̀n ẹ̀yà bá fi ló bá yé ẹni bá ló gbé káwọn ẹ̀ bá jó. Ekunle kan bàjọ́ mi gẹ́gẹ́ bí ẹlẹ́gbọ̀n gbọ̀ngàn tó gbàgbọ́ sílẹ̀ nítorí ìrèlè bá sí bá. Ìrèlè bàjẹ́ òdòdó mi kò lè bàjẹ́ àwòrán àjẹ́ kó pé. Fúnfún lẹ́nu sẹ́fì ìdáyé mọ̀ mímọ́ jẹ́ kí n fọwọ́ mi torí ńlá àlùbáríkà tó pọ̀ ni ó bá mi bí sí. Lẹ́nu sẹ́fì ìdáyé mọ̀ mímọ́ jẹ́ kí n fọwọ́ mi torí ńlá àlùbáríkà tó pọ̀ ni ó bá mi bí sí. Fúnfún lẹ́nu sẹ́fì iṣẹ́ tí mo ń ṣe iṣẹ́ ẹ̀mújì o ìwọ náà sọ́sẹ́ tó ń ṣe. Fúnfún iṣẹ́ tí mo ń ṣe ọlọ́run lẹ́nu iṣẹ́ mi ò táyé mọ̀ mi mọ́ o. Jẹ́ kí n fọwọ́ mi lórí ńlá àlùbáríkà tó pọ̀ ni ó bá mi bí sí. Fúnfún lẹ́nu iṣẹ́ mi táyé mọ̀ mi mọ́ jẹ́ kí n fọwọ́ mi lórí ńlá àlùbáríkà tó pọ̀ ni ó bá mi bí sí. Máa ní ìláyà alárànṣe ọba má jẹ́ wá ètò mi lásán. Ayé tí wá ìjẹ̀bú ní ìtumọ̀ gidi. Jẹ́kí jíṣẹ́ tèmi títí débi tí ó làpá o. Ìparere táyé orí ilé gbàgbé. Má fi mí sílẹ̀ jẹ́ ṣe kò kẹ́ alárànṣe. Ìkà má ṣe dùnkú ìrìn ayé mi lọ́nà o. Ìmá ṣe kú sọ́nà gẹ́gẹ́ bí èéfín. Kì í ṣiṣẹ́ kí n tún dèrò jẹ́ kí rẹ̀ sọ èrè mi jẹ́. Gbogbo ẹgbẹ́ jọ ìyẹn máa gbọ́ ẹni yé. Pẹ̀lẹ́ yẹ láǹṣe ọba májàwá ìtàwé lásán. Ayé tí wá ìjàgbó ní ìtumọ̀ gidi. Jẹ́ kí n jíṣẹ́ tèmi títí débi tí ó làpá o. Ìparere táyé orí ilé gbàgbé. Má fi mí sílẹ̀ jẹ́ ṣe kò kẹ́ alárànṣe. Ìkà má ṣe dùnkú ìrìn ayé mi lọ́nà o. Ìbá ṣe kú sọ́nà gẹ́gẹ́ bí èéfín. Kì í ṣiṣẹ́ kí n tún dèrò jẹ́ kí rẹ̀ sọ èrè mi jẹ́. Àlùbáríkà lára ló gbé o. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Agbátara tèmi mọ́mẹ́lò mìíràn. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé o. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Àlùbáríkà lára ló gbé. Agbátara tèmi mọ́mẹ́lò mìíràn. Àlùbáríkà lára ló gbé. Oyin tí mo bá rẹ̀ kọ́ mara. Adékúnlé àgbọ̀tún gbọ́. Sódà lágbàlá bí. Alábòrí sódà lágbàlá bí. Alábòrí sódà lágbàlá bí. Alábòrí sódà lágbàlá bí. Oyin tí mo bá rẹ̀ kọ́ ara mi. Adékúnlé àgbọ̀tún gbọ́. Wọ́n ilé tí mo bá dẹ̀ gbé ra. Àgbọ̀ máa lè lọ. Ẹ̀yin jẹ́ pé tẹ̀ bá gbọ́ tán. Àtúwọ̀ ìgbà tuntun kọ́. MPT rìn lórí wa ọ̀ra. Ẹ̀ lè gbọ́ tán títí ayé àdìgbà kú. Ó ṣègùn tó pọ̀ tó lọ́dún jẹ́ bẹ́ẹ̀. Ó ṣègùn tó pọ̀ tó lọ́dún jẹ́ bẹ́ẹ̀. Nígbà yẹn púpọ̀ kẹ́fìtì lórí wa. Ẹnì kan tó ti ta ẹ̀ àdìgbà kú. Ó ṣègùn tó pọ̀ tó lọ́dún jẹ́ bẹ́ẹ̀. Gbọ́dọ̀ mú ṣùgbọ́n. Ó ṣègùn tó pọ̀ tó lọ́dún jẹ́ bẹ́ẹ̀. Nígbà yẹn púpọ̀ kẹ́fìtì lórí wa. Ẹnì kan tó ti ta ẹ̀ àdìgbà kú. Kò pé àlàgbé lórin ọ̀tá dẹ̀ tún àá o.
tẹ́ bá ti rò pé ó ti dá ọmọ gbére. Tẹ́ bá ti rọ̀ta lórí ó ti dá ọmọ ní àgọ́. Ọ̀tá ni mí wà láàyè gbogbo ayédè sọ ẹ má fi mí wọ́pọ̀ lórí tí ó mọ ayédè gbé. Gbogbo àgbà lágbólé orin ọ̀tá dẹ̀ tún ayé. Gbogbo àlágbólé orin ọ̀tá dẹ̀ tún ayé. Tẹ́ bá ti rò pé ó ti dá ọmọ gbére. Tẹ́ bá ti rọ̀ta lórí ó ti dá ọmọ ní àgọ́. Ọ̀tá ni mí wà láàyè gbogbo ayédè sọ ẹ má fi mí wọ́pọ̀ lórí tí ó mọ ayédè gbé. Àwọn olórin tí mo wí wọ́n dá ọmọ o àwọn tó mọ̀ ń gbé kò sí nǹkan bá wọn o igi tó súnmọ́ kí lọ́kọ̀ wọn ṣe ń yá o. Ọmọ bá tó bá ṣe é ṣe tàgbé kí ìjìyàn kan tàgbé kan ṣètò ta tún gbé kan sí Ìbàdàn ẹ̀ bá rí ọbọ̀ wọn lẹ̀ òòràn ojú mi lọ ọbọ̀ wọn lẹ̀ òòràn ojú ṣe lọ. Ọlọ́ta ìlú. Adekunle ọlọ́ta ìlú Mr. Win make it in life ọlọ́ta ìlú Adekunle ọlọ́ta ìlú Mr. Win make it in life ọlọ́ta ìlú. Ọkọ ìyàwó ẹni Yusuf. Ọlọ́ta ìlú ẹ̀gbọ́n Mr. Win. I'll make it in life. Ọlọ́ta ìlú Mr. Win make it in life. Ọlọ́ta ìlú. Lójoojúmọ́ ayé mi tí mo bá ti jí nígbìyànjú mi máa ń lékun sí ọlọ́ta ìlú. Ọlọ́ta ìlú Mr. Win make it in life. Ọlọ́ta ìlú. Gbọ́dọ̀ bí mo ṣe ń gbìyànjú. Ẹ jẹ́ ń gbọ́ bí mo ṣe gbìyànjú ẹ ò rí bí mo ṣe gbìyànjú bí mo ṣe gbìyànjú bí mo ṣe gbìyànjú ni mo tún fàdúrà kún ìgbìyànjú pẹ̀lú àdúrà ló pé ní délẹ̀ lórí. Ọlọ́ta ìlú Mr. Win make it in life. Ọlọ́ta ìlú. Gbẹ̀yìn bá fọwọ́ táwàtà lójoojúmọ́ tó bá pẹ́ títí alápá lára ẹ̀rù ṣá. Èèyàn bá fọwọ́ tàfàtà lójoojúmọ́ tó bá pẹ́ títí alápá lára ẹ̀rù ṣá. Èèyàn bá fọwọ́ tàfàtà tó fọwọ́ tàfàtà lójoojúmọ́ tó bá pẹ́ títí alápá lára ẹ̀rù ṣá. Èèyàn bá fọwọ́ tàfàtà lójoojúmọ́ tó bá pẹ́ títí alápá lára ẹ̀rù ṣá. Adekunle ọlọ́ta ìlú Mr. Win I'll make it in life. Ọlọ́ta ìlú Mr. Win make it in life. Ọlọ́ta ìlú. Gbọ̀dọ̀ máa bẹ́ẹ̀rẹ̀ bí alẹ́ ọba máa fi gún wa nínú. Eré sí gbàrọ̀ yé ní ọba mi aláwòrán òwúrọ̀ sọ́ọ̀ tó kàn jù alẹ́ ló kàn bá abẹ́rẹ́ lè fi alẹ́ ọba máa fi kó wà nínú. Eré ti gba òwe ní ọba mi aláwòrán òwúrọ̀ sọ́ọ̀ tó kàn jù alẹ́ ló kàn bá. Ẹ fi lẹ̀. Ògùn làbóòrè. Ìbàdàn area Carpenters Association ẹ̀kú ìkàlẹ̀ ní ẹ̀. Sọ́ọ̀lẹ́jọ́ Sùgbọ́dà Síyádà Aláṣọ. Ẹ̀kú ìkàlẹ̀ ẹ̀kú ẹgbẹ́ Carpenters pátápátá. Sọ́ọ̀lẹ́jọ́. Gbogbo ẹgbẹ́ ẹkú tẹ́sítẹ́rì ẹkú ìkàlẹ̀ ní gbogbo ẹkú tẹ́sít. Gbogbo ẹgbẹ́ àlímọ̀ ẹkú kàlẹ̀ wọn. Ìṣẹ́ tí a ń sin lọ ẹkú ìkàlẹ̀ ẹ̀tọ́jú gbogbo.
the Fathers Club of Nigeria ẹkú ìkálẹ̀ gbogbo ẹgbẹ́ pátápátá tó fẹ́ ní. ọmọ ọdún. gbogbo Giant Ladies Club ẹkú ìkálẹ̀ ẹkú ìnáwó bá bẹ̀rẹ̀ tẹ́ ẹ ṣe gan. ẹ̀rín kò tá a bá kọ́ lànà ìyẹn ti bá nà lọ. sílẹ̀ bá mọ́lẹ̀ rìn tuntun ṣàlàwé o tèmi ọjọ́ tànà ọjọ́ tèmi ránṣẹ́ láwọn àṣàní o akọrin mákọ̀tà mo tún pé tuntun dé. abẹ́rẹ́ lè rí alẹ́ ọba mọ́ mi kó wà nínú. àmì ilé ti gbà èrè mi ọba bẹ́lá òrà. òun rẹ̀ sàn òde kan jù alẹ́ ló kọ́ bọ́. ìyàwó ẹgbẹ́ olúwa jẹ̀dílá pín kalẹ̀ ní ògùn ìnáwó ọjọ́ sátọ̀dé tó kọjá. èèyàn mi sáà bá fẹ́ràn àgbẹ̀ adé tó pẹ́. ẹ̀rín kò tá a bá kọ́ lànà ìyẹn ti bá lànà lọ. sílẹ̀ bá mọ́ lónìí tuntun ṣàlàyé tẹ̀lé ọjọ́ tànú ọjọ́ tèmi ránṣẹ́ láwọn àṣàní o akọrin mákọ̀tà tó mo dúró tuntun dé. abẹ́rẹ́ lè di alẹ́ ọba mọ́ mi kó wà nínú. inú eré ti gbà òwe ní ọba bẹ́lá òrà. òwúrọ̀ sàn òde kan jù alẹ́ ló kọ́ bá. iye ṣẹwàá rọjò alẹ́ o ìyẹn máa ló jáde. àyẹn làwọn òjòkó o làwọn tẹ̀sẹ̀ làwọn máa wá retí. bàbá jẹun ṣẹwàá rọjò alẹ́ ìyẹn máa ló jáde. ìgbà yẹn làwọn òjòkó o làwọn tẹ̀sẹ̀ làwọn máa wá retí. bàbá jẹun mọ́. arúgbó ṣẹwàá rọjò alẹ́ o. ó pọ̀ ó bí làbẹ́rẹ̀. ṣẹwàá rọjò alẹ́ o ọjọ́ alẹ́ ṣẹwàá rọjò alẹ́ o ìyẹn máa ló jájú. báyẹn làwọn jókòó o làwọn tẹ̀sẹ̀ làwọn máa wá retí. bàbá jẹun ọmọ ṣẹwàá rọjò alẹ́ ìyẹn máa ló jájú. ìgbà yẹn làwọn jókòó o làwọn tẹ̀sẹ̀ làwọn máa wá retí. bàbá jẹun ọmọ. ó máa ṣe egungun ta nílé òwe pẹ̀lú ọ̀dọ́ o ta ló fi ṣẹ́ nígbà yẹn kò ní wúlò rárá fún ṣẹ́ kankan mọ́. ṣé wàá rọjò alẹ́ ìyẹn máa ló jọjú. ìgbà yẹn làwọn jókòó làwọn tẹ̀sẹ̀ làwọn máa wá retí. lábẹ́jẹ́ ọmọ. ẹ gbọ́ yé ẹni tí ó bá wà ní iṣẹ́ kankan nígbà òwúrọ̀ ó tún lọ sóhun kò tún ní báṣẹ́ ó tún bímọ sílẹ̀ kò tún ní wọ́n tán. bèbí tí ó retí ìbọ̀bọ̀ kan mú bọ̀. báwo ló máa wá ṣe tó bá dàgbà tọjọ́ bá dalẹ̀. ṣé wàá rọjò alẹ́ ìyẹn máa ló jáde. ìgbà yẹn làwọn jókòó làwọn tẹ̀sẹ̀ làwọn máa wá retí. abẹ́jẹ́ ọmọ. ẹni tí ó bá wà ní iṣẹ́ kankan nígbà òwúrọ̀ ó tún lọ sàn kò tún ní báṣẹ́ ó tún bímọ sílẹ̀ kò tún rí wọn tọ́. bèbí tí ó retí ìbọ̀bọ̀ kan mú bọ̀. báwo ló máa wá ṣe tó bá dàgbà tọjọ́ bá dalẹ̀. ṣé wàá rọjò alẹ́ ìyẹn máa ló jáde. ìgbà yẹn làwọn jókòó làwọn tẹ̀sẹ̀ táwọn máa wá retí. abẹ́jẹ́ ọmọ. ọ̀rọ̀ yìí kọ́ wa wípé ká tó wúrọ̀ sáré ọ̀sán mọ́nú eré wa. tó bá tún dọ̀sán ká sáré alẹ́ náà mọ́. torí bọ́jọ́ alẹ́ ló ṣe pàtàkì. bí lọ sókè sódò ò ṣe ṣe mọ́ nígbà yẹn. tó bá ń dára ní òwúrọ̀ ẹ̀rí tó tún dára nígbà ọ̀sán. lọ́jọ́ alẹ́ wa ká máa pa àdàdà tọrọ because alẹ́ ló jájú kọ́ lọ́jà nígbẹ̀yìn rẹ̀. alẹ́ ló jájú kọ́ lọ́jà nígbẹ̀yìn rẹ̀ o. alẹ́ ló jájú kọ́ lọ́jà nígbẹ̀yìn rẹ̀. ẹ lọ pé àwọn èèyàn wa. ẹ lọ pé àwọn èèyàn wa. wọ́n sáré wá wà lálàbí bó ṣe pèdè ara tó dẹ̀ tún pèdè àsìkò. báwọn lọ́gbọ́n tó máa ń yí eré àti báwọn jọ̀gbọ́n tó máa ń yí eré. kẹlọgbà àwọn èèyàn wa kan sáré wà wà lálàbí bó ṣe pèdè ara tó dẹ̀ tún pèdè àsìkò. báwọn lọ́gbọ́n tó máa ń yí eré ìjàrajà àti báwọn jọ̀gbọ́n tó máa ń yí eré.
ẹni bẹ́ jo inú àpáta kò ní wẹ̀nu ọ̀dẹ́. Bábẹ́tì ẹni bẹ́ jo inú àpáta kò ní wẹ̀nu ọ̀dẹ́. Ẹni bẹ́ ṣe báwa ṣe ń ṣe àṣẹ wà lágọ̀ ni àkọ́ṣẹ́ ni ó ṣe. Kó tó lè pèdè kó tó lè sọ̀rọ̀ kó tó lè pèdè kó tó lè sọ̀rọ̀ kó tó lè mórí tó dùn wá. Àṣẹ àìsùn pẹ̀lú orí tó pé kó tó lè kọrin tó dùn táwọn ayé àjò. Ọ̀rọ̀ balẹ̀ kan balẹ̀ àbò jẹ́jẹ́ ni mo jó mi. Balùjọ́ mi bá balẹ̀ o ẹni tí o fẹ́ gbàjọ. Ọ̀rọ̀ balẹ̀ kan balẹ̀ àbò jẹ́jẹ́ ni mo jó mi. Balùjọ́ mi bá balẹ̀ ẹni tí o fẹ́ gbàjọ. Balùjọ́ mi bá balẹ̀ o ẹni tí o fẹ́ gbàjọ. Aha.